Ẹ kalẹ̀ o. Óyá o. Movie review mo gbé wá bọ̀ mi tí ṣe review yẹn báyìí mo kàn ní kẹ́ lọ sí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV ní nǹkan kan ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni Egbére làkọlé movie tó ń ṣò lórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV báyìí bí mo ṣe ń sọ fún yín. Ẹ lọ sórí channel yẹn kẹ́ lọ wo Ẹni Egbére. Ẹ wá drop review yín sórí kọ́mẹ́ǹtì yìí. Ìwọ tó bá dẹ̀ ti wò náà drop review ẹ̀ sórí kọ́mẹ́ǹtì yìí kó sọ bí múvì náà ṣe rí, bóyá múvì tó nífẹ̀ẹ́ sí ni àbí múvì tó nífẹ̀ẹ́ sí, bó tiẹ̀ mọ̀ pé tiẹ̀ máa nífẹ̀ẹ́ sí ni. Ẹ lọ sórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV báyìí. Ẹ wò wọ́n ẹ̀ṣẹ̀ drop ẹ̀ ní sísìn ni. Mo ní sáré wá sọ fún yín. Ẹ sáré wá já yín tán pé múvì yẹn ẹ yá ẹ sáré lọ wò. Ẹni Egbére lórúkọ ẹ̀. Ẹ lọ sórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV kẹ́ lọ wo Ẹni Egbére. Ó ti ń ṣò báyìí. Ẹ dẹ̀ máa gbádùn ẹ̀ ṣe ti gbọ́. Ẹ ṣé gan-an.